Ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Mi ì ní yé máa lo máa yìn Dino Melaye yìí, Barrister Dino Melaye, mi ì ní yé máa lo. Ẹ̀yin wèrè kan lè níyẹn ó ń fẹ́ àtàṣe ni, èmi ò ń ṣe àtàṣe mọ́yàn, mi ò kí ń ṣe àtàṣe. Ẹ ń fẹ́ àtàṣe ni, ẹ tó bá tẹ̀ wá ṣe àtàṣe mọ́rú Dino Melaye yìí, ṣẹ́yìn tí bọ́ksà yín ti já lábẹ́ ẹ̀pọ̀n, ṣẹ́yìn ni màá fi ṣàkèrè, àbẹ́yìn elébi tíṣẹ́ẹ̀tì yín ti dá lọ́rùn, àbẹ́yìn tíyàwó yín ṣe mọ́nítọ̀ yín tẹ́ pé ẹ̀ ní lárí ẹ̀ ṣoríire lobìnrin sì ṣe mọ́nítọ̀ yín, ṣé ẹ̀yin ni màá lò? Àwọn eléyìí náà ni màá lò. Ọkùnrin tó bá fẹ́ ní ẹ̀mí gígùn àti àlàáfíà tó dẹ̀ ti gbé nǹkan rẹ̀ ṣe láyé, ó lè má ti ṣiṣẹ́ débi táwọn Barrister Dino Melaye ti ṣiṣẹ́ dé, ó lè má lówó tó wọn, bẹ́ẹ̀ wọ́n tó bá ti gbé nǹkan rẹ̀ ṣe láyé, àbí tó jẹ́ pé o nídìí sanity láti wà creative, tó dẹ̀ jẹ́ wípé o ń ṣe nǹkan rẹ̀ láyé, o ní dream, irú life tí máa yín live o ní best bet fún ẹ. Irú life yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì ọkùnrin tó ti ná gbára tó ti ná gbòòrò, àgbákò lobìnrin jẹ́ nínú ìgbésí ayé wọn. Àgbákò àti ìwà àkọsẹ́yìn ayé lobìnrin jẹ́ ní ìgbésí ayé wọn. Irú máa yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó máa wà ní position yìí, àbí tí wọ́n tó ń gbèrò láti gòkè, irú ìgbésí ayé tó lè fún yín nírọ̀rùn lélẹ̀. Honestly, àfi tẹ́ bá rí obìnrin tóun náà jẹ́ pé àwọn obìnrin kan wà wọn ò ní time àti ṣọ́kọ wọn. Wọ́n so busy débi wípé bọ́kọ wọn ṣe ń ṣiṣẹ́ làwọn náà ń ṣiṣẹ́. Wọ́n so busy débi pé àti ẹ̀mẹ́ni tó lówó jù nínú àwọn àtọkọ wọn ò ní time. Ṣerú Nana ló máa ṣọ́ Ọ̀tẹ́dọ́lá, Ọlọ́run kó tọ́ wa nítọ́ ọ̀la ló máa níta ló ń pè. Àwọn obìnrin kan wà tẹ́ pé àwọn gan ò ní time, bọ́kọ wọn ò ṣe ní time. Yes, irú ọkùnrin tó bá wà nírú level yìí, àbí tó ń gbé nǹkan rẹ̀ ṣe láyé, àbí tí growth ṣì ń balẹ̀ ayé ẹ̀, tó bá fẹ́ obìnrin tí ò ní time, tóun náà níṣẹ́ gidi lọ́wọ́ tó yẹ pé òun gan ó máa ní àwọn oríṣiríṣi òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ fún, àti ẹni mọ̀ ìyàtọ̀ láàrin ẹni tó lówó nínú òun àtọkọ, irú àwọn ọkùnrin irú àwọn ilé ìfẹ́ tán lè ní fọkànbalẹ̀ nìyẹn. Bá àwọn obìnrin I never shop, àwọn obìnrin lọ gba ṣọ́ọ̀bù 3 fún mi, àwọn obìnrin yà ń ṣe kíní kan wọ́n máa ba iye ọkùnrin, wọn ò ní jẹ́ kọkùnrin ní fọkànbalẹ̀, pàápàá àwọn ọkùnrin tán lọ́hùn ṣe. Tírú máyìn tó bá ti pé 65 kó lọ wọ́ ọmọdé kan kó fọmọ jù lórí, tọmọ yẹn bá máa fi pé 10 òun á ti pé 75, tọmọ yẹn bá máa fi pé 15 òun á ti máa lọ sí bí 80. Ẹ sọ fún mi, ìjà wo lọ obìnrin yẹn fẹ́ jà? Obìnrin yẹn máa kẹdọjọ́ ọkú nítorí mọ nǹkan tí bàbá nílẹ̀. But àwọn tó sì ń grow, tó sì ń lo ilé ayé wọn, tó ń lọ káàkiri, tó bá lọ gbóbìnrin nígbà mi, àgbákò lobìnrin máa ń jẹ nínú ayé wọn. Àgbákò. Ìwọ ọkùnrin gbọ́, tó bá ti ná gbàrà tó ti tí ọkùnrin, torí nígbà míì tí obìnrin méjì bá ti ń kúrò lọ́dọ̀ ọkùnrin, wọn ò ní mọ̀ pé obìnrin yẹn ló ní lọ́wọ́. Àgbọ̀ ètò ìṣẹ̀lẹ̀ wá ní tí ẹ̀gán ti pọ̀ jù, gbogbo obìnrin ṣe ń filẹ̀ ohun gangan ló ní lọ́wọ́, kí ayé má bàa sọ ẹlẹ́nu pé tí ẹ pọ̀ jù. Tó bá ti ní ìyàwó kìíní, ìyàwó kejì tó ti lọ, tó wá sọ pé ó fẹ́ ìyàwó mi, wọn kì í fi ìfẹ́ fẹ́ ìyàwó. Láftà tí ìyàwó bíi méjì bá ti show ẹ̀, àbẹ́yọ̀ kan ti show ẹ̀ tó hit ẹ̀ hard, wọn ò fi ìfẹ́ fẹ́ ìyàwó mọ́. Wàá fi ìyàwó tó máa fún ẹ ní ìfọ̀kànbalẹ̀. Àkọ́kọ́ ìfọ̀kànbalẹ̀ ló máa kọ́kọ́ wá lára ìyàwó yẹn, kò ṣe ìfẹ́. Kódà kò ṣe beauty, ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn, àti ìyàwó tí ò ní gbé ẹlẹ́mìí gbóná ló ń wá. Ìyàwó tí ò ní máa kakọ ní pé ta ló ń pè ẹ́ kíní kan. Ìyàwó ìfọ̀kànbalẹ̀ tẹ́jọ́ máa fira yín lọ́kànbalẹ̀. Ìwà tí ìyàwó yẹn bá wù ló máa determine bóyá o máa nífẹ̀ẹ́ àbó ò ní nífẹ̀ẹ́. Ìwà tí ìyàwó yẹn bá wù sí ẹ, bẹ́ẹ̀ bá fẹ́ra yín, òun ló ṣe máa build lọ́wọ́, ló máa determine ìfẹ́ tó máa ní sí. Torí ọ̀pọ̀lọpọ̀ yín tí ojú yín ti rí, tọ́bìnrin ti gba yín dáadáa, tẹ́ bá lẹ́ nífẹ̀ẹ́ òfò, kì í ní boundaries. Mo máa like life Dino yìí o, Ọlọ́run, life Barrister Dino, wàláì mo like life ẹ̀. Mo like life ẹ̀. Tó bá jẹ́ pé ó wà nulẹ̀ pẹ̀lú obìnrin ni, ẹ ti gbọ́, ó na obìnrin nà, ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé àwọn obìnrin míì wọ́n lè sọ áńgẹ́lì di èṣù. Àwọn obìnrin míì gan kó kúrò ní ọwọ́ kó fi nà wọ́n, ẹgbà gidi ní ìwà tí àwọn obìnrin míì máa ń wù. Ẹni tí ò lánàá nísìn, tí ò níyàwó sì ṣàna ẹ kú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin
ní ayé ló ti mú àwọn ọkùnrin gba orúkọ pé wife beater náà ti mú àwọn ọkùnrin gba orúkọ pé kíní kan wọn ò dá nǹkan kan sadist ni wọ́n nǹkan kan nígbà tó jẹ́ wípé máa gúnyàn lábẹ́rẹ́ máa yá èèyàn léèkánná fẹ́ kó máa fi ọwọ́ òsì ra ìdí ní pé ọkùnrin máa ń gbà ní ọkùnrin ẹ̀gbọ́dọ̀ ṣe kíní kan dè máa fún ọkùnrin ní kẹ́sẹ́ tó lè fún yín ní gbòǹgbò lẹ́nu. ọkùnrin tó bá ní owó débì kan tọkàn ẹ̀ balẹ̀ irú ìgbésí ayé tó bẹ́tà fún rere àfi tó bá lè ní ìyàwó tóun náà bízì bọ̀ ìyàwó tó bá ti jẹ́ wípé irú ìyàwó tó bízì níyàwó tẹ́ pé ó bá fẹ́ ṣe nǹkan millions láwa rẹ̀ á ti ná tán lọ́wọ́ rẹ̀ á wá máa expect anytime tó bá wù ẹ́ kó san ọlọ́run bless àwọn obìnrin kan débẹ̀ tó bá ti níyàwó tó fọ́ sí category yẹn tọ́lọ́run bá bless ẹ̀ báyìí àbí tó ṣì ń grow àbí tó yẹ pé o need sanity láti lè wà creative àbí tó jẹ́ ẹni tẹ́ pé creativity ní ọ̀nà ẹ o ní ìdíyàwó o ní ìdí láti máa ṣeré máa wẹ̀ lọ tó bá ti pé 65 67 ṣẹ̀ṣẹ̀ wàá mú ọmọ tó máa bí ọmọ ẹyọ kan yẹn òun náà máa fi sìn ẹ́ tó máa fi kú torí màmá yẹn ò ní jẹ́ kọ́mọ yẹn kó fẹ́ kórúkọ ọmọ wà torúkọ òun kó wọnú wíìlì otherwise gbogbo ẹ̀yin oníràwọ̀ àbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí báyìí tẹ́ ẹ bá ṣọ́ra ọlọ́run má jẹ́ kẹ́ gba ibi tẹ́ ẹ gbà wá lábẹ́ òbò kẹ́ gbà ṣubú látàrí orúkọ tí ẹ jẹ́ tí ìwà mọ̀nàfíkì ìwà burúkú tó wà nínú àwọn obìnrin kan tó máa fún yín ní orúkọ burúkú láwùjọ. mi ní kẹ́ má bú mi o matchmaking ẹ pè mí sórí +447404851234 shabarikolo.com ó ń bọ̀ láìpẹ́ ó wà under maintenance àjẹkẹ́gbọ́ tó bá rẹ́dí ẹ má dẹ̀ gbàgbé ilẹ̀ Danabit ẹ káàárọ̀.